Africa Content TV. Aṣojú tó bá ti ṣetán ìlú kan ọba ti dé ọba ti dé. Sẹ́lú ẹ̀rọ ló yẹ kẹ́lẹ́. Sallallahu alayhi wa sallam. Ọ̀tẹ́ ó dà pé ọ̀nà méjì làwọn afá kò sí pé ẹ̀yin pẹ̀lú àwọn tó tẹ̀lé bàbá wa wá 500 táwọn bàbá wa rèé pẹ̀lú àwọn afá tó lè lọ wá ẹ̀yọ́ máa ṣe bá jí lọ. Masha Allah. Nítorí ní jẹ́ ọba náà nù mo fọ́ fún ẹ jù ó ní mọ ìdààmú láyé. Àmín ya Allah. Ó ní mọ àpadà sí ibú láyé. Apàṣẹ ẹjọ́ mo fi ń ṣàdúrà fún àwọn ọmọ tó gbé kámẹ́rà dání yìí dákun ọ̀rẹ́ mi fún bẹ́ẹ̀. Ẹ sáré fẹ́ nu àwọn àgbàlagbà ìwé ìkọ́kọ́ bá ọba mímọ́ kó fẹ́ dìde ìrìnàjò plan ẹ̀ ni. Ṣùgbọ́n máa láti ọ̀dọ̀ máìkì fún bàbá wa Khalifa àti ọ̀bẹ ọ̀rọ̀ tí tọ́jọ́ wọn bọ̀ tó 1 minute máa ní kó ṣe kankan tó special ọba. Ọba bó ṣe ń jẹ́ ọba yẹn wà á máa jẹ́ ọba lẹ́yìn ọba tó dá ẹ lọ bẹ́ẹ̀. Àmín ya Allah. Ọlọ́run tó dá ẹ ò ní bínú sí ẹ. Àmín ẹ̀fọ́ yẹn bọ̀. Láti Saheed ò ní ṣàárẹ̀. Àmín. Tó bá dé pé gbogbo tí mò ń wí nísàlẹ̀ tèmi ló ti wá tí ò sí kíníkíní kankan bẹ́ẹ̀ Ọlọ́run tó rí bẹ́ẹ̀ fẹ́ mi náà. Àmín. Ọba wọn ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Àmín. Wọn ò ní fọwọ́ káàpù yín léjì ká pé pẹ̀lẹ́ kó àwọn lórí ọmọ ò ní sunkún. Àmín. Ayé ò ní sunkún lórí ẹ̀. Àmín. Wọ́n láàgbọ́n nǹkan tó jáde lẹ́nu ẹ̀ lánàá. Pé kíkà kàkọ́ ṣubú ẹ̀ máa ṣọ́nà bó ṣe máa dá sí fún. Ó sọ bẹ́ẹ̀ fún mi èmi àti ẹni kan àtọ́ náà. Bàtà sọ̀rọ̀ dáàrí kan. Wọ́n máa gbọ́ mọ̀ wùyẹn má jọ ṣubú láíláí. Ó dẹ̀ ní síkì fún ṣẹ́jú kan. Èmi kọ́ ni máa ké ọ̀bẹ. Tó ẹ bá mi pé ọba náà kó yẹ. Ẹ jẹ́ kó dájú kó lè rọrùn Fún àwọn tí ó mọ̀ 2 million naira lọ́ba gbélé bí cash 2 million naira fún ìtẹ̀wà lẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀. Bọ́ọ̀tì ní kó máa pẹ̀ ẹ dákun gbogbo ẹni tó bá wà bí tó ń fẹ́ dáadáa tó lè rí dáadáa tó mọyì dáadáa kó máa nà ká sí bàbá rẹ̀. Ohun tí mo wí yìí kẹ́ ẹ máa bá mi wí ẹ dákun ẹ má di ọkọ ìyàwó àtìyàwó káwọn náà fi dùnú tí ń bẹ nínú wọn bá ń fi nà ká sí. Ẹ máa sọ pé ọlọ́run máa jẹ́ òṣìṣẹ́. Ọlọ́run máa jẹ́ òṣìṣẹ́. Ọlọ́run máa jẹ́ òṣìṣọ́. Ọlọ́run máa jẹ́ òṣìrí o. Yàrá bí màmá jẹ́ òṣìwà o. Aláwo máa fà ẹ́ láyé lọ́wọ́. Saheed ọlọ́run máa jẹ́ òtẹ́. Ọlọ́run máa jẹ́ òtí. Yàrá bí màmá jẹ́ òkà gbogbo. Aláwo máa dà ẹ́ láyé ro. Àwì fún lẹ́ẹ̀kan dákun bá ń fi àníyàn tó dáa wí. Nítorí ẹlẹ́ẹ̀kẹta ọ̀dọ̀ ẹ ló ń bọ̀. Ọlọ́run máa jẹ́ òṣìṣẹ́. Ọlọ́run máa jẹ́ òṣìṣọ́. Ọlọ́run máa jẹ́ òṣìrè o. Yàrá bí máa jẹ́ òṣìwà o. Aláwo máa fà ẹ́ láyé lọ́wọ́. Saheed ọlọ́run máa jẹ́ òtẹ́. Ọlọ́run máa jẹ́ òtí. Yàrá bí màmá jẹ́ òkà bùkù. Aláwo máa dà ẹ́ láyé rú. Ìka tó ń lọ sí yẹn ní tòótọ́ padà sí báyìí láti yẹn. Ọlọ́run máa jẹ́ ìṣiṣẹ́. Ọlọ́run máa jẹ́ ìṣiṣọ́. Ọlọ́run máa jẹ́ ìṣirí o. Yàrá bí màmá jẹ́ ìṣiwà o.
mí láyé lọ́wọ́. Ọlọ́mọ máa jẹ tẹ́. Ọlọ́mọ máa jẹ tí. Rábì máa jẹ kàbùkù. Aláwọ̀ máa dà mí láyé rú. Àwọn ti kàsídà kékeré yìí lórí ẹ̀. Alá jala jala lókàyà Allah Allah. Abubakar tá a mọ̀ sí ọ̀tẹ́ntì tó padà wá di ọ̀tẹ́ntì. Bẹ́ẹ̀ ni ó ṣàdúrà sí nítorí ibẹ̀ láti gba àlùbáríkà. Gbogbo wa tá a lọ lórí ibẹ̀ láti gba àlùbáríkà. Gbogbo àti abá pàdé àwọn áàlù Ìlọrin àfa àwa ni wọ́n. Otherwise òun ló yẹ kó sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ nítorí fọ́mọ kí wọ́n ni mo jẹ́. Ẹ wá gbọ́dọ̀ tó bí dáadáa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم pẹ̀lú àṣẹ àwọn bàbá wọn ní ká ṣe àmín. إنما أمره إذا